tí ẹ̀ tí ń ronú yẹn sọ fún mi. Máa ti wà lórí sí mẹ́tọ̀dù má yẹ ṣe pé fún mi. Yeah, di Banji ìyá ẹ̀. 분이야. 오라비. 어떠하는 게야? 서라. Níbo attack ta ni? Yes, wàá ṣe oore go sáà. Ìyá ẹ̀. Kí lọ po custard. Ọmọ gẹ̀yìn ja bastard gẹ̀yìn mo bí tó fi lọ rí gẹ̀yìn mú. Best word lady lẹ́yìn. Wow. Ẹ bó ṣe ń fún wọn round jẹ. 누냐? Mílíọ̀n. Di Banji bá lọ stop mi ti rẹ̀ ká méjì yìí kú but fún mi ti wà complicated jọ. Fún mi ti wà complicated. Yeah. Mi lè post ní group mi. Mi lè post number ní group mi. Wọ́n á sọ fún ọ pé this number. Yeah. Yes. 이방원자. 이방원부터 쫓아. Mani, báwo ṣe máa pa Mani yìí? Mo ti yé ti Mani yìí jù. Mo yàn dà wọlé, mo yàn dà bọ́ mi dà, where is my boy? 대군마마. Oh, okay. Oh, Ìjẹ́ kí ni má mi nìkan. the thing dey worry ṣá. 부디 금나광생하십시오. Mo gbà mí tí fẹ́ kí gbogbo àwọn òkú. Yes! Ọmọ ìyá mi. Wá ṣoore. Ẹ wo skills tó fi lọ wọlé lásán. 내가 힘이 들리다니. My baby wá ṣoore. Mo gbádùn kọ́mẹ̀ntì yẹn gan fún. Ta ló lọ fi call disturb mi nìyí? Oh God. 늦었습니다. I was late, my bad. 우리 살려나갈 수 있겠느냐? Yes. Kí ló ṣe fún sísá mojú tó fún ẹni 10,000? Wá ṣoore. Ọmọ ìyá mi. Yes. Ẹ wo yìí ṣe sọ ni. 아무열 한치의 실수도 없이 Mo like it ṣe máa ń 명을 pè. 숭할 것입니다. Muzamiya. Ìyá ẹ̀.